Táyé lolú mi kọ̀wé sí mi ò lóhùn ó jẹ wá o. Ọmọ Kẹ́hìndé mi kọ̀wé sí mi ò lóhùn ó jẹ wá o. Mo rẹwà ní gbọ̀ngàn mo repo ní Ṣódẹkẹ́. Mo rẹwà ní gbọ̀ngàn mo repo ní Ṣódẹkẹ́. Ẹni máa ṣẹ́gi ọ̀rọ̀ kó ká lọ sílé ọmọ méjì ló. Ẹni máa ṣẹ́gi ọ̀rọ̀ kó ká lọ sílé ọmọ méjì ló. Èjìrá Òyìnlá kí ó ẹdún jọ bí ọmọ agbárí igi référéfé. Ọjọ́ bí yìí ti wá pẹ́ náà níbi every 1st of May nínú oṣù karùn-ún ọjọ́ kìíní olóhùn lọ́jọ́ bí ìjẹ̀yìn ọdún mẹ́fà ti wá pẹ́ náà àbá yín dúpẹ́ fún Ọlọ́run ọba wa ọdún mẹ́fà sẹ́yìn ìní Elédùmarè èéfì yín tá wà lọ́rẹ̀ ojàre nílé Mr. and Mrs. Mufutau Ọláyíwọlá o Táyé lolú o Zara tó ti Kẹ́hìndé Sàfírà ọmọ Ògbómọ̀ṣọ́ ajílẹ̀ tètè tòkun Ọlọ́run ọba mi fi yín tá wà lọ́rẹ̀ ni ọpẹ́ ni fún Ọlọ́run ọba mi ọba àjídí ọdún mẹ́fà ti wá pé o Èjìrá Òyìnlá kì í ẹdún jọ bí ọmọ agbárí igi référéfé ọ̀kan bá bí èjì ló wọlé ètò bí wá o ọ̀kan ṣoṣo kóró babaláwo agogo lókì fáfá gogo ọ̀kan gbàgàgbàgà babaláwo àgìjà lókì fáfá gìjà mo ní yeye oníkálukú bí wọ́n sọ kalẹ̀ ẹ̀wọ̀n àbímọ tí wọ́n ọ̀kan ṣoṣo kóró yeye oníkálukú bí wọ́n sọ kalẹ̀ ẹ̀wọ̀n àbímọ tí wọ́n ọ̀kan ṣoṣo kóró ni ó sọ wípé ni ó bá nínú rẹ̀ ìní Elédùmarè èéfù lọ́rẹ̀ òun méjì ìyá oníbejì àmọ́ bá ọ dúpẹ́ bàbá oníbejì àmọ́ bá yín dúpẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi ẹ ṣọdún ọdún èyí ẹ wá ṣe tẹ̀mí sí ti ẹ ṣe 70 láyé ẹ ṣe 80 láyé o ẹ ṣọgọ́rùn láyé lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi ẹ tún lé lọ́gọ́rùn ọdún ó di ilé àṣẹ tààrà o ìnàmọ́ amúhú ìjà àròdè ìṣe kan ayakú lẹ́la òkún fàyàkùnú náà ni Èjìrá ọmọ owó Èjìrá ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ mo ní láyé ìjọsí gbogbo ẹranko nínú igbó wọn kóra wọn jọ ìkòkò ń bẹ ní ibẹ̀ lọ́jọ́ yẹn kìnìún ń bẹ ní ibẹ̀ lọ́jọ́ yẹn wọ́n sọ wípé ẹja dáwó ká dáwó lẹ́ẹ̀lẹ́ ẹdun òkúròkò olójú òkòtò ń kó àdìmú òòrùn òun nìkan yóò sọ wípé wọ́n ní kàkà kẹ́mi ó dáwó lẹ́ẹ̀lẹ́ báyà àmọ́ gbárí igi référéfé ọ̀kan bá bí èjì ló wọlé ìtọ̀ mi wá o Èjìrá ọmọ owó Èjìrá ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ mo sọ pé bàbá wa dàgbà bàbá dògbò Èjìrá Òyìnlá kí bọ́lọ́hún ni ó dá aṣọ àbò yín yẹgbẹyẹgbẹ bẹ́ẹ̀mi bá ń kẹ́mi lálálálá èmi Abíọ́dún ẹ̀yìn kẹ́kẹ́ ojú Elédùmarè tí ń tó faraye gbọ́ àwọn òbí Mr. and Mrs. Mufutau Ọláyíwọlá o wọ́n láwọn náà ní kẹ́mi ò máa ké tàntàn fìtà kìí o Táyé lolú o Zara Kẹ́hìndé Sàfírà ọ̀bẹ́kìsì bẹ́kẹ́sẹ́ ó mẹ́sẹ̀ méjèèjì wọ́n ibọ́ sílé alákìsà ó sẹ́lákìsà lónígbà aṣọ ẹ̀yìn lọ́mọ bùnmi kí ń bọ́ òrèlé ó ní òkì bí wọ́n padà lẹ́yìn rẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi ẹ̀ ní ṣẹ́kú máa lójú mo ní bẹ́ẹ̀ mi bá ń ké lálá o Mr. and Mrs. Mufutau Ọláyíwọlá bàbá àti àyè òjàre tòun ti Zayadi náà sọ wípé kémi ò bá ké tata kìí o àbúrò yìí Zayadi ó ní kémi ò bá ké tata kìí o lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi ẹ̀ ní ṣẹ́kú náà wá lójú ìnáma amúhú ìdá àròdè ṣe án ayakú lẹ́lẹ́wù kó tó ayakúnú náà ni wàlá àwòlá wàlá kúwàtà ilá bìláyà àlíyọlá àti ìmùmọ̀ wí o. Happy birthday and we're wishing you long life and much more prosperity. Inshallah, the good night Allah. We love you.